òun Rugbo o. Ileeṣẹ Ọlọpaa Ìpínlẹ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan Pasitọ Okafor. Kọmíṣánná Ọlọpaa Ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh ti pàṣẹ pé kí ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn níléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí onírúurú ẹ̀sùn ìbálòpọ̀ tí wọ́n fi kan olùṣọ́-àgùntàn ìjọ Mountain of Liberation and Miracles Ministry Chris Okafor. Àṣẹ yìí kò sẹ́yìn bí àwọn kan ṣe ń nàka àléébù sí pásítọ̀ ọ̀hún lórí ìtàkùn ayélujára pé ó ti fipá bá onírúurú obìnrin lájọṣepọ̀ tí ọ̀pọ̀ wọn sì bímọ fún un. Ìròyìn gbọ́ pé olùṣọ́-àgùntàn Okafor ló ṣe gáfárà fún ìjọ náà ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí látàrí awuyewuye tó ń lọ káàkiri lórí ìtàkùn ayélujára eléyìí tí gbajúgbajà òṣèré tíátà ní Doris Ogala jẹ́ ọ̀kan lára wọn. Pasitọ Okafor níròyìn gbọ́ pé ó tọrọ àforíjì lórí eékún rẹ̀ lọ́wọ́ arábìnrin Doris lẹ́yìn tó ṣègbéyàwó pẹ̀lú obìnrin kan lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2025 tí Doris sì sọ pé kì í ṣe àdéhùn àárín àwọn nìyẹn. Okafor ní Doris dáríjì òun ó ní ìgbà ìmọ̀ ni òun àtijọ́ ti kọjá lọ, òun sì ti di ẹ̀dá tuntun nínú Jésù Kristi. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí ní ìdí tí àwọn kò sì tí ì fi páńpẹ́ òfin gbé Okafor ni pé kò sí ìwé ìpẹ̀jọ́ kankan lórí rẹ̀ tẹ́lẹ̀. Ó ní kọmíṣánná ọlọ́pàá ti wá pàṣẹ pé kí wọ́n gbé olùṣọ́ àgùntàn náà àti àwọn tí ọ̀rọ̀ náà kàn fún ìwádìí kíkún.